kí gbogbo ara lé o. Èní ni ìta Ẹlẹ́gbà Ejiwa Iru 2022. Agbo Ẹlẹ́gbà Iru la wà báyìí. Nǹkan táwọn àwọn aláṣekù wa filẹ̀ fún wa ni. Àwọn bàbá wa nǹkan tó filẹ̀ fún wa ni. Bá ṣe máa ń ṣe náà ni. Tẹ́ bá rí pé gbogbo ilé ọlọ́fin tó ti ń ṣe Ejiwa yìí, ó ti níbi táwọn bàbá wa preserve lẹ̀ fún wa pé ká máa lò fún Ejiwa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi Ọba Saheed Adémọlégùṣì tìlú Kàtẹ́ létí ọ̀sà Kúṣẹ́nlá third ẹni níta Ejiwa Elegba ti ìlú Ìrò. Mo kí gbogbo ọmọ ìlú, mo kí gbogbo ará ilé nípa wàtí aṣọdún yìí àṣẹ mi. Ìlú Èkó ní dàrú, ìlú Ìrò ní dàrú, gbogbo tó ń ká kó jọba sí kò ní dàrú. Bí ìlú ṣe lè tó àwọn amárí tí wàá ṣe, àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa. Gbogbo àwọn aláṣekù tá à ń ṣe ìrántí wọn ní fi wálẹ̀ o. Bára tá à ń bọ, á pèsè owó, á pèsè ọmọ, àlàáfíà mi gbèfò kan fún wa. Èmi Ọba Olúfọlárin Olúkáyọ̀dé Ògúnsanwó alára àti ìlú Ìlara. Mo kí gbogbo àwọn ọmọ Ìrù pátápátá fún ọdún Ejiwa Elegba ti 2022. Ọdún yìí jẹ́ ọdún tí gbogbo àwa lọ́balọ́ba a máa ń bá àwọn ọba wa tán wá láti erékùṣù Èkó tí a mọ̀ sí Lagos Island a máa ń bá wọn ṣe lọ́dọọdún. Sí ọdún yìí náà a dúpẹ́ pé ó ṣojú ẹ̀mí wa. Ọdún yìí jẹ́ ibi tí a ti máa ń gba ìwúre fún ìlọsíwájú, fún ìdàgbàsókè, fún ẹ̀mí gígùn, fún àlàáfíà àti nǹkan dáadáa tí àwọn alálẹ̀ tó ń tẹ gbogbo erékùṣù Èkó tó ń tẹ̀dó tí wọ́n ti fi lọ́lẹ̀ látìgbà tó ti pẹ́. A dẹ̀ kí ọba onírù náà pọ́ kú ọdún kú ìyèdún pẹ̀lú gbogbo àwọn olóyè wọn. Ọdún Ẹlẹ́gbà tá à ń ṣe ní ọ̀dọ̀ onírù lọ́dún yìí, lọ́dún tó ń bọ̀ gbogbo a máa tún péjọ sí bíbá àjọṣe ni. Ìlú Ìrù kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Gbogbo àwa Àwórì Ọlọ́run á dúró tì wá. Ilẹ̀ Àwórì ò ní bàjẹ́, gbogbo wa a máa rí nǹkan tó dáa bára wa ṣe. Tá a bá ṣe léyìí tán a tún lọ sọ́dọ̀ Elégùṣì náà a tún ṣe. Inú mi dùn láti wà láàrin àwọn èèyàn mi torí ọmọ ọlọ́fin ni gbogbo wa. Mo wá kí gbogbo àwọn èèyàn wa, ọ̀rẹ́ ara wa lọ́lọ́run máa fi wá ṣe o. Ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ náà, èmi náà ni ọlọ́fin ọ̀fìṣẹ́rí àdìmúlà alẹ̀ Àwórì. Ọdún tá a dẹ̀ ń ṣe yìí, ọdún àwọn ìdẹ́jọ ọmọ ọlọ́fin ni wọ́n. Lágbára Ọlọ́run wọ́n ti ṣe ọdún yìí, wọ́n á ṣe mí, wọ́n á ṣe lẹ́gbàlẹ́gbà ọdún láyé. Àwọn ọmọ ìlú náà inú wọn á dùn, ayọ̀ wọn á kún, ẹ̀mí wọn á dẹ̀ ṣe púpọ̀ ọdún láyé. Ìlú Ìrò dẹ̀ ní dàrú, ọlọ́fin á dẹ̀ gbé wọn lágbára Ọlọ́run. Orúkọ mi ni Ọba Dr. Sulaiman Adesina Aṣáde Oníbàárẹ̀kùn of Iba Kingdom. Èní ní ìta owó, ìta ọmọ, ètò àlàáfíà. Àwọn tó ṣọdún ló máa ṣọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run. Níwọ̀n kankan ti láàrin wa. Aboyún lá máa bí wẹ́rẹ́, àwọn àgbà máa ta wà lábòsùn. Ẹni tí ò tí ì bí Ọlọ́run ló máa fún lọ́mọ lálùbáríkà o. Ọmọ tó bá wáṣẹ́ lọ́ máa fún ọ léṣe lálùbáríkà. Olè ara olè ẹ̀mí ò ní jà wá o.
àti Lagos state àti Ogun state aburú ìṣẹ̀lẹ̀ sí wa mo dúpẹ́ mo dẹ̀ kún ọ pé ọdún náà á yabo ọdún ti yabo ìdàkọ̀ mọ́ ọ lọ́wọ́. orúkọ mi ni His Royal Majesty ọba Babatunde Adébọ̀wálé Muideen Balógun onísólọ̀ sólọ̀ aládé àjùmọ̀ṣe wà níbẹ̀ jù Lẹ́kì. Ọdún tí à ń ṣe ọdún Ẹlẹ́gbà Ejiwa ní Iru Ọlọ́run ní ṣe lè láṣẹ mọ́ fún ọ a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Ìlú Iru kò ní dàrú kò ní bàjẹ́ gbogbo nǹkan ńláńláńlá gbogbo nǹkan tó máa mú wá ló máa wọnú ìlú yìí lágbára Ọlọ́run. Gbogbo àtàwà jókòó síbi lẹ́nìí tàwa bá ṣọdún Ọlọ́run lè ṣe lè láṣẹ mọ́ fáwọn náà. Èmi ni ọba Babátúndé Àkànbí Násírù Ògúnróńbí Àríwájòyè Akínlọ́wọ̀ àkọ́kọ́ ọba ti ìlú Ṣàṣà. A kú ọdún a kú òyèdún àwọn àgbà àwọn ní àkàlàmàgbò kì í pọdún jẹ gbogbo àwọn ní pọdún jẹ o. Àti ṣọdún yìí pẹ̀lú ọba onírù àáṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé inú àdùn ara le orí ẹ̀yin Kábíyèsí tẹlifíṣàn wọn ò ní fi iléeṣẹ́ yín wọn ò ní fi pàtàn aburú òkè òkè báyìí lẹ́mú rú sí òkè òkè lẹ́yìn náà máa lọ gbogbo ilé Àwórì pátápátá kò ní bàjẹ́ o ìjọ abijó ayọ̀ abáyọ̀ wọn ò ní fẹ́ gba fẹ́ni kankan nu alẹ́ oúnjẹ o. Èmi kàn máa rọ àwọn ìjọba wa kàn yé kàn jọ̀ọ́ torí bọ́ba ò ṣètùtù sílùú kí ni chairman local government kí ló ṣe fẹ́ rí ìjọba ṣe kí ni gọ́vnà kẹ́ ẹ ṣe fẹ́ rí ìjọba ṣe kàn yé kàn máa lọ́wọ́ sí ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn ìgbàgbọ́ àti mùsùlùmí táwọn mú àlẹ̀ tìlú òkèèrè nìkan ló yẹ kàn máa náwó sí kàn yé kàn gbìyànjú àwa máa gbà wọ́n because nítorí bọ́ba ò bá ṣe ètùtù ìlú ò lè tù fáwọn náà o ètò rẹ̀ làwa ṣe ń tù wàá bó rọ́bà ń sẹ̀yìn kò sọ́ba kan tó lè ṣe pé lóṣooṣù báyìí náà ń bọ lálẹ̀ ká ń ṣàdúrà fún ìlú tí gbogbo ẹ ṣe ń lọ tó ṣe ń tù nìyẹn káwọn ìjọba yé kàn jọ o kàn máa rántí ọba nípa ètùtù ṣíṣe àyẹ̀wò o. ọdún Ẹlẹ́gbà tá à ń ṣe à á ṣe Ẹlẹ́gbàlẹ́gbà ìlú Ìrù ò ní bàjẹ́ ìlú Àgbàrá ò ní bàjẹ́ Ọ̀tà ò ní bàjẹ́ Ibà ò ní bàjẹ́ gbogbo àwọn ọlọ́pàá táwọn ń bí lẹ́nu àpẹẹrẹrúgbà ìlú òun wà ká pa onílù má ka apá wa ká aṣọ gbogbo àwọn táwọn ń bí àwọn ní àkàràmàgbò ń pọdún jẹ àti sọdún yìí á ṣe mí. wá fẹ́ fi àsìkò yìí búre fún gbogbo ọmọ Ọlọ́fin láti orí ilé ọmọ Ìrù àti títí dé gbogbo ọmọ Ọlọ́fin pátápátá ọmọ Èkó gbogbo Nàìjíríà gbogbo àgbáyé wípé ọkàn wa balẹ̀ o aburú ò ní ṣe wá o àwọn aboyún á bí wẹ́rẹ́ àwọn àgbà tọwọ́ làbòsùn àfikọ́mọ́ lára àní rógun gbogbo ìlú tó gún wà ní gbogbo àgbáyé Ọlọ́run á bá wa dá dúró o àwọn aláṣekù náà bá a mọ́wọ́ ẹ̀ dúró gbogbo àwọn ibi tẹ́bi ti ń pa wọ́n lẹ́yìn ọdún tá à ń ṣe lọ́wọ́ yìí olókun á bú òkè fún wọn oore olókun oore ọlọ́sà á wọnú ilé èèyàn kankan wa o. ká máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí ó fún wa ní ọdún Ẹlẹ́gbà Iru Festival 2022 ṣe láti ọjọ́ Monday ọjọ́ Ajé la ti wà níbi tí a wà yìí tí àwọn èèyàn sì ti ń wọlé lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì òní tó jẹ́ ọjọ́ Sunday ni a ṣe àṣekágbá ọdún Ẹlẹ́gbà Ejiwa Elegba Iru Festival 2022 a ti ṣe tìdó tí Iru la parí lónìí yìí bọ́bá díjọ́ Tuesday tí àwọn ọmọ Yorùbá ń pè ní ọjọ́ Ìṣẹ́gun á láǹfààní láti wà ní ọ̀dọ̀ Kábíyèsí Elégùṣì á bẹ̀rẹ̀ tiwọn náà fódìdí ọjọ́ 7 gbáko adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo orí adé pátápátá tí wọ́n wá bẹ̀rẹ̀ látòrí Kábíyèsí wa tí wọ́n gbàlejò ọba Abdul Wasiu Onírù ti ìlú Iru adúpẹ́ lọ́wọ́ yín wò pé lágbára Ọlọ́run ọba rí yín lọ́dún yìí á rí yín lẹ́ẹ̀mí gbogbo àwọn orí adé pátá la dúpẹ́ lọ́wọ́ wọn ayọ̀ tẹ́ ẹ fi lé yín sí náà lẹ́ẹ̀padà bá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa níléeṣẹ́ Kabiyesitv.